Africa Content TV. Lábẹ́bẹ́ a máa darí lọ́dọ̀ alájẹwà authentic salati díẹ̀díẹ̀ o. A máa darí lọ́dọ̀ alájẹwà authentic salati díẹ̀díẹ̀. Inshallah. A gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn. Jíjókòó yóò fi máa ta lọ lálálálá. Ẹni bá fẹ́ gbọ́ ọ̀tẹ́ ọ̀nà àgùntàn àdá. Pẹ̀lú ògo Ọlọ́run. Ayò torí báwa ti fẹ́ wọn ní àhín. Wọ́n bẹ́ẹ̀ ni wọ́n tó fẹ́ wọn kó ní ìgbà. Wọ́n tó wá tẹ̀lé báyìí púpọ̀. Wọ́n tó fẹ́ wọn ní ìbò míì náà. Àgbàlẹ́ bọ́yọ̀ yìí ni wọ́n sọ ni. Kódà wọ́n ń jó yé wa yí pé